A kú dédé wòyí gbogbo ojú tí ó ń gbọ́ mi ní ilé lóko. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ mi náà, etí náà ò ní di. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ orúkọ tèmi náà ni Dr. Mutiu Olatiboye, ewé ń jẹ́ láti iléeṣẹ́ ewé ń jẹ́ Bell Nigeria Limited. Kí ni mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ ní èní? Ọ̀rọ̀ nǹkan méjì ni mo fẹ́ bá ara wa sọ. Kó sì mọ jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀yin tí ẹ ń wo YouTube mi ní òní yìí. Kí ni nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ mú wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ lénìí? Òun náà ni nípa ìwòsàn nǹkan méjì kan. Kí wá ni nǹkan náà? Àkọ́kọ́, ìwòsàn oúnjẹ ojú oorun. Ẹ̀kejì, òun náà ni ìwòsàn ọ́sà, ọgbẹ́ tí àwọn Yorùbá ń pè ní ọgbẹ́ inú. Ẹ rí oúnjẹ ojú oorun, mo ti ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀ rí nígbà kan sẹ́yìn nínú àwọn fídíò wa kọ̀ọ̀kan tí a ti póòstì sí ẹ̀yìn wa. Mo sọ̀rọ̀ nípa pé oúnjẹ ojú oorun ọ̀nà méjì ló máa ń wá. Omi máa ń wá bóyá látara ìgbà míì a lè gbààwẹ̀ kó jẹ́ pé nínú àwẹ̀ yẹn a máa lálàá pé à ń jẹun pé àwẹ̀ náà ti já, tí a máa fi ń lálàá bẹ́ẹ̀, pàápàá jùlọ tí àwẹ̀ bá ṣe bẹ̀rẹ̀. So irú àwọn oúnjẹ báyìí kò ní nǹkan ṣe lára èèyàn pé bóyá eléyìí ó affect ara mi ni, eléyìí ó ṣe kan ni o. Bẹ̀tẹ̀ àwọn kan wà tó jẹ́ pé èèyàn ó jẹ́ á dé affect èèyàn. Àmọ́ èwo ni a wá mọ̀ nínú wọn tí ó jẹ́ èyí tí ó ń affect àti èyí tí kò affect? Torí Ọlọ́run ní fi wá fún ayé mú. Ọ̀nà pọ̀ tí ẹ̀dá fi ń ba ayé ẹ̀dá jẹ́. Ẹlòmíì tí wọ́n bá lé lójú ayé tí wọ́n bá wọn á fún oúnjẹ lọ lójú oorun nígbà tó jẹ́ pé ẹ̀hún náà physically ó lè strong but spiritually ó lè weak. Àmọ́ kí ni a fi ń dẹ́kun oúnjẹ ojú oorun tí ò fi ní ṣe wá ní nǹkan kan kódà tá a bá jẹ́? Àwọn tó ń gbé wá gan tó bá rí pé à ń jẹ́ à ń dá wọn gbèsè. Lálẹ́ tó rí wá ọjọ́ kejì tá a tó ń dán tá a tó ń sanra sí ní wọ́n mọ̀ pé eléyìí kò dá wa gbèsè ni, ẹ má jà gbóúnjẹ lọ fún ní ọba ní gbé wá mọ́. So kí ni a máa ń ṣe tí ẹ̀dá bá ń jẹ oúnjẹ ojú oorun tẹ́ ti ṣiṣẹ́ tí wọ́n ti ṣiṣẹ́ fún still náà tí ò rí ọ̀nà àbáyọ? Nǹkan kékeré ni nǹkan yìí, àmọ́ kàn lè ná yẹn ní wàhálà díẹ̀, ó lè ná yẹn wàhálà. Kí wá ni nǹkan náà? Ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé wọn, ẹ lọ ra atare tó bá tóbi dáadáa, ẹ ra 10, atare 10, ẹ ra 10. Tí ẹ bá ti wá rí atare yìí, ẹ wá bó èpo ara rẹ̀ kúrò, ẹ fẹ́ ìdọ̀tí ara rẹ̀ dànù, ẹ má jẹ́ kí kankan ó dénú rẹ̀. Ẹ wá gún bóyá atare kọ̀ọ̀kan odidi kọ̀ọ̀kan lẹ́mọ̀gún, ẹ gún kí gbogbo ẹ̀ kó kúnná dáadáa. Tó bá ti wá kúnná tán, ẹ rọ́ tàbí kẹ́ ẹ pín sí méjì. Ẹ wá da ìdá kan nínú kíní tẹ́ ẹ gún yìí, ẹ dà pọ̀ mọ́ oyin gidi. Gbogbo ìgbà tá a bá ti jẹ oúnjẹ ojú oorun, ẹ jẹ́ ká máa la. Tá a bá ti jí sáyé tá a rántí pé a ní kíní kan ní kọ̀rọ̀ yàrá tá a lọ lá, ẹ tètè jẹ́ ká lọ gbé ká la. Ṣé ẹ rí tẹ́ bá ti la oúnjẹ náà, ó máa neutralize ẹ̀ physically and spiritually. Kò ní lè affect yín, kódà kàkà ó lọ ṣe yín ní jàǹbá kan, ẹ yà mọ̀gbẹ́ dànù ọjọ́ kejì ni. Tí ẹ bá ti wá rí pé oyin yìí ti tán, èyí tẹ́ ìdá kan tẹ́ dà sínú oyin tẹ́ bá rí pé ó ti tán, ìdá kejì ẹ dà sínú oyin kẹ̀dẹ̀ tó máa la bẹ́ẹ̀. Nígbà tẹ́ bá máa fi ṣe bẹ́ẹ̀ fún bí oyin gbogbo ìgbà tẹ́ bá ti ń jẹun tẹ́ ti ń jẹ oúnjẹ oorun, tó bá yá ni wọ́n ní gbé wá mọ́. So ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lórí oúnjẹ ojú oorun tí mo mú wá lénìí. Tí n bá parí chapter èyí tí mo ṣe yìí, màá wá ṣe sọ̀rọ̀ nípa kí ni a máa fi ń ṣe ìwòsàn ọgbẹ́ inú.